Sísí mi, ẹ pẹ̀lẹ́. Ẹ kú ọjọ́ mẹ́ta. Báwo ni kọ́? Ẹ pẹ̀lẹ́. Wọ́n dẹ̀ ìyàwó yín kọ́? Obìnrin ni ìyàwó yín. Ẹni bá nírú ìyàwó yín tó bá yìí ṣe ṣìnà káàkiri olórí burúkú ni. Tó bá ní obìnrin fine, ìyàwó yín fine. Tó bá lóbìnrin nice, ìyàwó yín nice. Tó bá lóbìnrin náà, ìyàwó yín náà. Èèyàn gbọ́dọ̀ nírú ìyàwó yín kó tó máa ṣe fòfòfò káàkiri ayé ẹ̀ ti bàjẹ́. Jọ, what concerns you? No, tí mo sọ ni pé mo yín ìyàwó yín ni, mo ti miss wọn jù. Láti bí ọdún bíi mẹ́ta yẹn tí bá rí wọn. Shut up, Jado, kí ló kàn ẹ́ bẹ́ẹ̀? Kí ló fún what's your problem? Kí ló kàn ẹ́? Ẹ ṣáà ní gbérú eléyìí wá sí hòtẹ́ẹ̀lì mi nígbà tí o ṣe nǹkan mi child abuse. Kẹ́ gbérú eléyìí wá ṣe bí n tó wọ̀ ló fi ga díẹ̀. Ta ló gba ilé síbi for God's sake? Ẹrù yín ti ṣídìí. Ẹrù yín ti ṣídìí. Bísí. láyé yín ni mo sọ láyé yín ẹ má pè mí mọ́ ẹ má pè mí ẹ sọ fún mi pé fẹ́ wá rọ́bìṣì mi níbi báyìí ni náà kí lẹ́yìn máa sọ̀rọ̀ sí mi torí kí ni. Please, you are a mad person. Ṣebí I will let you know. You must be mad. Kí ló ṣẹlẹ̀ ṣebí mo jẹ́. Ayé oníṣìírè ò dáa, ó ti ká wọn lára, wọ́n ti wà lágro, àti bàtà tí ń bọ̀ nínú èsì ní gbogbo gíní wọ́n ti lè, wọ́n ti máa ronú báyìí máa dánmọ̀ dùbúlẹ̀, mo bá ṣó jẹ́ wèrè ní mí. Inú mi dẹ̀ ń dùn pé mo bá ṣó jẹ́. Ó bẹ̀rẹ̀ lọ́mú pé ṣé mo lọ́kọ̀lé àbí mi ò lọ́kọ̀lé ṣó ti yẹn ṣé àdìbẹ́ ṣé níbi yìí mo fọ́ ìgbọ̀n gbàdúrà ní mundial o mo fọ́ ìgbọ̀n mo pretty mo ga mo tún sí gbẹ̀lẹ̀. Sàámú ìfẹ́ mi, will you marry me? Say yes, 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 SAAMU Alajo, SAAMU Alajo, SAAMU Alajo, SAAMU Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi, SAAMU Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi, SAAMU Alajo. SAAMU Alajo, máa gbó owó mi, púpẹ́. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere fún wọn ní owó wọn. Máa gbó owó mi, púpẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi, púpẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Dìde tìjàtìjà Ẹ sọ pé ṣe alágbára dìde Ọlọ́run mi owó ṣe wọ́n fún mi. Yes, sir. Yes, 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 yes. Dìde tìjàtìjà Hold on. dìde Màríà tó ní alágbára àbá dìde Ọlọ́run mi kó wá ṣèrànwọ́ fún mi. àwọn kan wà ní àdúgbò yìí Saiga Bull Satonda tí wọ́n wà nínú àìsàn wọ́n ní kó máa jáde bọ̀ torí tí ni mo ṣe wá Ọlọ́run fẹ́ wò wọ́n sàn kí ló ṣẹlẹ̀ kí ló ṣe mọ́mí kí ló ṣẹlẹ̀. Ẹ jẹ́ gbé lọ sí hospital. Ẹ fún mi lómi agbára alágbára o Jésù wò sàn màmá ẹ sún Jésù ó ṣe máa ṣe Ọlọ́run 1930 ó fi mí lẹ̀rí ó ń ṣiṣẹ́ ìyanu alágbára ni gbọ́ ṣe ìyanu pẹ̀lú omi agbára ó yẹ gbà wò sàn ó ṣe mo láìkè ohun ìlọlẹ̀ mo ní gbà wò sàn mo ní mo láìkè ẹsẹ̀ mo ní gbà wò sàn májí ẹgbẹ́ sókè májí ó lájí. Ẹ bá mi gbé ẹgbẹ́ sókè panda Ó ti jí.
Ṣó dìde ni? Olúwa ó ṣe mo dúpẹ́ ọkọ mi Kí lorúkọ ẹ? Kíkẹ́ lọ́kọ ẹ̀. Kíkẹ́ lọ́mọ. Ẹ jọ̀ọ́, ṣé ẹ̀yin lẹ bí ni? Mi ò mọ̀ wọ́n rí. Kí ló ní tẹ́ páàkì sójú títì? Yes, inú estate yìí ni mò ń gbé. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ lágbára jù. Ọmọ yìí ti fẹ́ kú tó o. Bó ṣe gbé débi báyìí, wọ́n wọ́ mi sí lórí ni o. Ọmọ ló ti dìde tó sọ̀rọ̀ yìí. Jésù ṣèyanu. Nínú TV mo ti máa ń wò ó. Ibẹ̀ lèmi náà ti ń wò ó. Mo dẹ̀ máa ń gbọ́. Bó ilé yóò ṣẹlẹ̀ lójú mi rí. Bó ṣe yà yín lẹ́nu ló yé mi náà lẹ́nu, èmi náà rírú ẹ̀rí láyé mi. Èmi kò rírú ẹ̀rí o. Ẹ̀wọ̀n mi síyàn lórí. Ó dẹ̀ jí. Pastor, please, I want to know you. Ẹ lè rí mi, ẹni secretary. Bẹ́ẹ̀ni. Secretary. Èmi lè máa rí. À ń ṣiṣẹ́ ìránṣẹ́ lọ́wọ́. Jésù ń gbàdà. Bẹ́ẹ̀ni. Ọgọ́rùn-ún àbújọ nígbà yẹn yìí tẹ́ bá darapọ̀ mọ́ wa. Ẹ̀yin ẹ̀ tọ̀wọ̀ kẹwù. Secretary, níbo ni church yín gangan wà? Èmi ò mọ̀ káwọn ìránṣẹ́ Ọlọ́run gidi báyìí wa. Ó dẹ̀ wọ́n omi sí omi ẹyọ Babalọ́lá àbí kí ló máa ń pè. Ó dẹ̀ wọ́n sí lára mọ́. Ẹ pẹ̀lẹ́ ìyá o. Ẹ jọ ṣọ́gbà ń jẹ ni. Àjẹ́ lọmọ yín ni. Emèrè ni. ṣe mèrè oṣooṣù báyìí ló máa ń ṣàìsàn owó ta ti lọ lé lórí tèmi ó yàtọ̀ ọsítù là ń gbé lọ ibẹ̀ ni mo ti gbọ́ tó ti ń ṣàdúrà tó ti ń ṣe gbogbo ẹ̀ olúwa. Dájúdájú máa yí èèyàn Ọlọ́run gọ́gọ́ òtítọ́ ni. A ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ni. A lọ Toronto, a máa ṣe dé Japan, a máa ṣe dé Asia. Èèyàn Ọlọ́run látọ̀run wá òní máa yìí. Jésù sìn oore. Òkèlè. Sáwọn. Kí ni gbogbo owó èrè tó ṣe? Sẹ́yìn. Kí ló jọ lójú tiẹ̀? Kì í ṣe kó gbẹ̀ lóòka. Gbá mi lóòka kẹ̀. Ọjọ́ gírì. Kí ni? Báwo ti ẹ̀ dà? Orí ẹ ti bàjẹ́. Wo mi ò ráyè ẹjọ́. Ṣé o mọ̀ tìgbà tí mo ti dúró sínú ilé ẹ̀mẹ̀ yẹn? Wọ́n náà ṣòṣì káàkiri àdúgbò tí wọ́n náà fi ń jọ́ọ̀gì ni. Ó síkẹ̀ orí bó ṣe jọ́ọ̀gì ni. Kí ni kókó tó jọ́ọ̀gì fún? Bó ṣe wà yìí, òkúrú. Ojú ẹ̀ lórí bó ṣe rí. Ìwọ ló ti ń gbólọ̀ bó ṣe ń gbólọ̀ yìí. Kí ni kókó tó fẹ́ fi jọ́ọ̀gì ṣe? Sàámú kí ló dé tí wàá fi gùn? Ọlọ́run ló ní kí n gun o. Ọlọ́run ló ní kẹ́mi náà kúrú. Bó ṣe wá kúrú yìí, kí ló fẹ́ fi jọ́ọ̀gì ṣe? Bí mo ṣe rí tí mi ò kì í ṣe táùtù tí mi ò kì í ṣọmọ ọ̀tá yìí. Jọ ṣé tèmi bá dé pàtí kan ṣé wọ́n ilé dàbí dúró rí? Lẹ́mi irú rọ́bìṣì wo ni ẹ. Kí ló dé fẹ́ pọ̀ mọ́ lọ́mọ? nínú yàrá mi wọ́n lè yọjú wọ́n mi tí mo ti para irú rọ́bìṣì wo ni ẹ. wọ́n ni wọ́n. Ojojú wo níbi tó ti para? Ejò sá ẹ má bínú ó farajọ wọn nìkan ṣàwọn ejò sá ẹ má bínú ejò sá kó ló tẹ wọ jọra ni ejò ẹ má bínú. Ó farajọ ẹni tó wà ní kì í ṣóhun. Kò ń ṣàwọn. Ló dé gbà lórí bí méjì. Ejò sá agbálagbà ó fẹ́ ní ẹ lónìí ní fàárùn. Ó gbà ní etí kìdẹ̀ ìṣòro lòun wá. bẹ́ẹ̀ ni kò ṣàwọn. Má bínú jọ. Ó kéré jọ pẹ̀lú bouncing bouncer tó ti ń ṣe àti training. Èèyàn ní gbá mi lójú bẹ́ẹ̀ láyé kí n má gbà lẹ́sẹ̀. Èèyàn ní gbá mi lójú bẹ́ẹ̀ láyé tí ò fẹ́ dààmú ni. Ìwọ òṣì ló wù gbá ní etí kan. wọ́n máa gbá mi nígbà tẹ́ni fẹ́ ṣorí burúkú mo ṣe mistake mo dẹ̀ ti bẹ̀ yín ẹ máa gbá mi. ó yẹ gbá mi. Dúró I'm just baby baza mi ò tí ì ṣe freedom. Ẹjọ́ ṣẹlẹ̀ fún mi nọ́mbà yìí. No problem. Mo ti rọ́kọ̀ ya ẹ̀. Wọ́n bí yẹn dá. Olórí burúkú yìí. Tó o bá ṣe ẹlẹ́dàá máa fìyà jẹ. Tó o bá jèsì, tó o bá rẹ̀ nímú, tí o bá lù ẹ̀ kó bí ẹ lágọ́ta kó pè mí lọ́wọ́ àlè. Ṣé wọn ò rí bó ṣe tó ni? Ṣé mo sọ fún ẹ pé mo ti ṣe freedom ni? Mo ní mo ṣe ń bẹ̀rẹ̀ pé mo fẹ́ build six pack. Orí ìjẹ èèyàn kọ̀ọ̀kan ojú gbogbo bọ́dì mi lọ́wọ́ ní kẹ́mi lọ. Ìjẹ kan ló ní, ọmú ló ní. Ó mọ̀ káwọn ọmú kan wà tí rí máa ń wà nù ẹ̀. Tó bá yọ left tó bá gbà mọ́ ẹ lórí. Ikú ni. Tómi bá a lọ fọ́ mi lórí nǹkan ọ̀tí ẹ̀ bá mi rò yẹn. Ọmọ yóò lè lómi. Símẹ́ǹtì ló máa wà nù ẹ̀. Ṣùgbọ́n pé mò ń pè é nílé lásẹ̀ kan ni. Mi ò gbọ́ ẹ̀yin náà mo wá dúró dè síbí máa. Wá dúró lẹ́yìn sígbà kí ló ṣẹlẹ̀? Ṣóun ò sọ fún yín ni. Pé kí ni? Èmi ní ìdí owó tóun ò bá ní ìdí owó èmi ní ìdí owó. Lékè bóyá ẹ ní ìdòwò àbẹ́ ẹ ní ìdòwò ìyẹn kọ́ ni kókó ń sìn. Mo mọ̀ pé ẹ wà lé holiday lóòótọ́ but please mi ò fẹ́ kẹ́ kúrò nínú ilé. Ẹ má jáde kúrò nínú ilé. Àbí mo ṣe ń lọ bí tí mò ń lọ. When I get there
owó tẹ́ bá need, I'll send it to you. Please, ẹ mọ̀ pé owó ò ṣe problem mi. Ẹ má jáde kúrò nínú ilé. Is that okay? Larry, let's go. Yeah! And about what time? It's about 4:20 p.m. Mi ò ní lè wá mọ́ ẹjọ́. Okay. Ta ló wà ní duty ní jẹta? Èmi wà duty mọ́. Okay, that's by the way. Ṣé bọ́ ní Dr. Akinyemi today? Yeah, mo rí wọn. Ó dà pọ́n lọ park. Okay. Doctor, ọmọ mi ńkọ́? As for me, ọmọ yín wà okay. Even doctor tó máa attend sí ó ti dé, ó ṣe dé nísìn. What are you saying? Ẹni pa rẹ̀ ti yẹ ẹni ó ti wà okay. Ẹ ti ní pé doctor kan bọ̀ wá attend sí. Ẹ má tàn mí. Nurse, kí ló ṣọwọ́ mi? Please, what is happening here? Kí ló ṣẹlẹ̀? Madam, please take it easy. There's no time to take it easy. Take it but easy. Mommy. Kí ló ń gbé bọ́n mi ṣe ń bí náà? Mo ṣe bá ọ̀rẹ́ mi kan chat nsìn ni. Wọ́n dẹ̀ ní wọ́n ní pastor kan tó gbóná gidi. Torí nǹkan tó ṣe gbọ́n mi yẹn bí attack ni o. Ẹ jẹ́ ká máa gbé wọn lọ bẹ̀. Ọgbọ́n rẹ̀ sọ pé nǹkan jẹ́ attack. It could be a heart attack. Nobody has to tell you about your hospital. Tẹ́ni tí bá ti ṣe ẹ̀gbọ́n mi. Tẹ́ni tí bá ti ṣe ẹ̀yin ni o. Okay. Ẹ má kó bá mi, ẹ má dẹrù tí kò ṣe tèmi lé mi lórí. Ọmọ mi dẹ̀ ẹjọ́ torí Ọlọ́run. Okay, what should we do? Let's take him there. Nurse. Ẹ jẹ́ kí doctor yẹn dé mo ní láti mọ ọmọ mi kúrò mi báyìí. See right away. Please. Ibi tí Ọlọ́run ti ń gbé àwọn àdúrà rẹ̀ dé yìí, kò sí ìṣòro tó dérí, ó máa ń fi mú wọ̀ padà ní. Láìkò máa alázọ̀zọ̀, kẹzọ̀, mazọ̀, ẹlọ́zọ̀, zọ̀zọ̀ ní àkàdọ̀, eléyìí ló kéré jù wọ́n ní. Ọlọ́run máa lè sọ. Dìde tógun. Ẹ̀yin kọ́ ní kẹ́ ẹ̀ dìde. Tẹ́ ẹ bá dìde jù ogun yẹn lè máa ṣẹ́. Ẹ̀yin ẹ jókòó, ogun ayé ẹ̀ máa bàmú jáde. Tó bá yóò ṣọ̀kì wọlé, ṣáàtútù ló máa fi jáde. Dìde tíjà. Dìde alágbára. Dìde Ọlọ́run bí kò wá ṣe lọ́wọ́. Ara dìde tó ń kó sólé àwọn omi agbára rẹ̀ wà mẹ́ta mò ń ṣe lọ́dún omi yìí jí òkú dìde ó ń sọ táníkà dolóríire sàlámù zara gazala tuza kárò mẹ́ poga láìkó bá àsẹ́nà àìdá kí n tó lò mo máa mú sabilia aruz máa sàtà ẹni sùúrù wàrà ẹ̀rù ní agbára ọlọ́run pè ní mo pè padà mo mí ìsìn òtún fúláṣì ni ó tẹ́ẹ̀sì ni mo ju síìmù dànù gé sọ ta ẹlẹ́ẹ̀kejì rẹ̀ bazaka máa sàtà ṣẹ́rí ọmọ yìí sí ìgbẹ́gbẹ́gbọ̀n ní bá sí ọjọ́ pọ̀ yẹ owó kì í ṣe àgbọ̀nrín illustration mo fi ṣe masaka mọ́mí àwọn ogún kan ṣe àsínú ààrẹ. Kò sí nǹkan tó bá fẹ́ kí n ṣe tí mi ò ní ṣe ogun láti jáde. Màmá ṣé lè fi 200,000 naira ran iṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́. Sàpúlíà kẹ́rà kọ́sà 200 kéré èmi kọ́ ni mo ní ìdí ẹ̀ àwọn agbọ́dọ̀ nínú ẹ̀ á bẹ̀rẹ̀ 500,000 naira. Kẹ́ẹ̀tì ogun yẹn gbé owó yẹn fẹ́ yá ogun yẹn ló fẹ́ yá yẹn o. Ẹ send account number yìí mo máa transfer owó yẹn right. Ode Odunlade inú dẹ̀ wá ń kó mi bí wèrè kí ló dé láì ṣe kó lúwẹ̀ ń yàgbé ọ̀rìn àbí olúwẹ̀ jẹ́ nǹkan kan tó bad kí ló ń ṣe mí kínú gbòì kó má máa lọ jẹ́ ilẹ̀ òòṣà o kó má lọ jẹ́nú oko tí wọ́n ti yan péyìn ò gbọ́dọ̀ tẹ̀ báyìí ṣáyé olúwẹ̀ ò bàjẹ́ torí Ọlọ́run
báyìí ní máyì náà ti máa rí àwọn. Ibi ni. Ibi ìdílé wo lélẹ̀. Ní time. Ní time. Kristi kò wá pẹ̀lú yín. Irú àlàáfíà wo nìyẹn jàre? Irú àlàáfíà wo nìyẹn? Like gbogbo wọn tẹ gbé wáyé náà. Báwo ni ṣe máa ṣe bẹ́ẹ̀ yẹn? 500,000 kiri. Ó kiri. Ilé ní 500,000. I expect kébèrè 1 million naira. 1 million. Báwo ni ṣe máa gba 500,000 naira lọ́wọ́ mọ́mì? Why? Èèyàn lọ́n látọ̀run wá òní máì. Jésù sìn oore. Ẹ má bínú. Èmi ò mọ̀ pé mọ́mí lè sàn jù yẹn lọ. Mi bá ti mi ò mọ̀. We expected you to collect 1 million naira. Lórí yín nìyẹn. Yes now. Wo fi wọ́n lé owó dà báyìí. Ẹ̀wọ̀n náà ni preparation yẹn la sọ 100,000 fẹ́yìn 400 fẹ́mi. Kai. Ẹ̀yin lè máa ní 100,000. Àwa la ní 400,000. Lẹ́kẹ̀. Kí ni mo sọ? Mo sọ pé ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀. Aláyé padà onídàájú ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe ṣe. Àbẹ̀ sí èrè. Olùdájọ́ ayé yín wo ló bọ̀? Èmi bọ̀ bí ẹ̀wọ̀n àjọgbọ́n kọrin. Olùdájọ́ ayé ń bọ̀. Tẹ́fẹ́ wọlé èké ní. Èmi ló fọwọ́ lọ gbélé fún ọmọ ṣeré. Mo wà ń ta gógó ni. Mo wà ń ta gógó ni bí o ti wọlé. O gbọ́ pé mò ń bọ̀ ọ̀sìn. O wá change ọ̀rọ̀. O wá ń wàásù fún wọn. Wọ́n bí lékè àti wọ́ ayé ẹ̀yin méjèèjì ti bàjẹ́ o. Gbogbo tẹ́ sọ pátápátá kò sí tí mi ò gbọ́ níbi tí mo wà yẹn. Màá sọ fún ìyá yín wípé ṣe lẹ dọ́gbọ́n ẹ̀ ń dọ́gbọ́n ẹ gbowó lọ́wọ́ ẹ̀ ń pretend pé nǹkan ṣe yín. No problem ayé yín ti bàjẹ́. Bàbá Sàámú ẹjọ́. Bíbélì sọ̀rọ̀ kan. Kí ló wí? Ó ní ìṣe tí wọ́n mọ ènìyàn. Ẹ lọ báyìí. Ṣé dáríjì ọmọ ènìyàn. Sọ́mọ̀ kí mo ti rí ẹni tí mo fọ́ tí mo sọ pé èmi ò mọ̀ pé ṣé ìránṣẹ́ Ọlọ́run yìí wà báyìí ìwọ ọ̀rẹ́ mi èmi rí ẹ̀. Ọlọ́run lù ẹ́ bó ṣe lù ẹ́ rè àrẹ ń jí lọ́lọ́run fi lù ẹ́ máa jẹ ìjẹ yìí. Ẹ̀rí kan tí màá ṣe fún yín máa lọ sọ fún ìyá yìí. Ẹjọ́ tó yọ lọ́wọ́ ẹ má sọ. Máa sọ fún gbogbo àwọn èèyàn kan tó ń Ẹjọ́ ẹ má bínú ẹjọ́. ẹ ló ń parọ́. Ẹgbọ́n sà bínú má ṣe ṣẹ̀. Má jẹ́ kí orúkọ wọn bá bínú rẹ̀. Yes, I love that. Mo fẹ́ kó mọ̀ kí mo mọ Bíbélì. Exactly, chapter 4 verse 300. Chapter 4 verse 300. Ẹ kó wájú mi. Pastor, how far? Mo lack an number my transfer. A máa expect ẹ. Ẹ má fọ. Ẹ tún fẹ́ gbowó àbí? Ẹ tún fẹ́ gbowó náà? Kò sí wàhálà. Mo kú mọ̀ lẹ́yìn, mo mọ bàbá yín. Mi ò wọlé yín rí ni màá kọ́lẹ̀kùn géètì yẹn mi ni mo sọ bẹ́ẹ̀. Níbi táyé ń lò tó máa lọ o. Ẹ máa lọ o. No, sir, mo fẹ́ bá. Onídàájọ́ ayé ń bọ̀ tí yóò béèrè lọ́wọ́ rẹ báwo ló ṣe lò ó. Ayé rẹ lọ́gbà ẹ̀wọ̀n o máa padà ṣẹ̀wọ̀n gbẹ̀yìn ní èmi ni mo sọ fún ẹ. Èmi lèmi ń bá ẹ. Ṣé wọ́n ni mo ní kó máa lọ? Sorry, mo fẹ́ bá yín tract. Ó mọ̀ kó ti há. Prayer booklet. Èmi prayer booklet. Kò sí wàhálà. Wọ́n á mú sẹ́mínà ẹ̀wọ̀n wá fún ẹ. Èmi ni màá mú wá. Ẹ má ṣe bẹ́ẹ̀ sà. Má ṣe bẹ́ẹ̀. Kí ló bá dé? Sà. Kí ló bá dé? Iṣẹ́ Olúwa ni. Iṣẹ́ Olúwa àṣedálẹ́nì. 10,000. Kò lè dáa fún ẹ. Ẹ ṣe pé 15. Kò lè dáa fún ìpín ẹ kò lè dáa fún. 25. Kò ní yẹ. 30. Orí ẹ ti dàrú. 45. Màá náà sí ẹ jáde tí gbogbo. 50. Owó ọ̀gá. Ṣé cash or transfer? Mi ò ní báǹkì. Mi ò ní lo báǹkì. Káàṣì. Èmi náà ń lo cash. O lo káàṣì. Èmi ò dẹ̀ lo báǹkì. Kí ló ń bá wa ṣe? Jẹ́ kí gbogbo àwọn èèyàn kúkú mọ̀ kó ṣì lò ó ṣe káàkiri ìlú. 55 and 55,000 extra ní tí màá ṣe transfer. Àjọṣe business pẹ́. Náà ní interest inú ẹ. Mo rí ẹ̀mí Ọlọ́run lára yín lẹ́ẹ̀kan Orí ó dàbí àdàbà. kò sí wàhálà. Àdàbà mi wọ́n sọ̀kalẹ̀ wá. Ó bà. Mo gbé ìwọ àdàbà. Owó yẹn dà. Àwẹ̀ rush. Màá bẹ́ẹ̀ kérò wà tó máa pọ̀. Àwọn olóyìnbó ló sọ wípé fight opportunity comes but once. Ìtumọ̀ ìyẹn ò kí ni ìtumọ̀ yẹn. Tí oore bá ti dé tó dé báyìí téèyàn bá ti ráàpẹ̀ tó wà níwájú ẹ̀ tí wọ́n náà ń wọrí tó rí ń wù ẹ̀ tó rí ń wù ẹ̀ tí wọ́n náà ń wọrí báyìí tó o bá ti rí mú ó ti tán ni. Ó ti tán nù. Tó o bá ti ráàpù ẹ̀ bó oore ṣe dé ó ti rà nù. Táyé ò fi parẹ́ èèyàn lè mọ̀ rí mu mọ́. Ìwọ náà mọ̀. Kí tí wọ́n má bàa wá rí bẹ́ẹ̀ ó ní tó wà lẹ́yìn. Pásítọ̀ kan ni mo rí òun ló sọ fún mi pé bísínẹ́sì kan wà tá a lè jọ ṣe. Pásítọ̀. Bẹ́ẹ̀ ni
mo wá rò títí irú business wo ni báyìí bó ṣàṣe sọ ìgbà tó wá gbé kalẹ̀ tán tí mo wá rí pé business tó sọ̀rọ̀ pa ẹ̀ àbọ̀bọ̀ kó tó oṣù 4 máa kọ́lé ń díẹ̀. kí ló dé kí ló fẹ́ mọ bá wọn ṣe. tí bí o bá ra mọ́tò lóṣù 6 sínsìn nídìí business tí pásítọ̀ yìí sọ yìí kó o pè mí lọ́mọ àlè. business gidi. pásítọ̀. ọlọ́ọ̀. kí ni wọ́n ní o fẹ́ máa bá wọn ṣe gangan náà. iṣẹ́ tó fẹ́ ká máa ṣe àbúgbò. tó ṣe. irọ́ mo kàn. kò pí ẹ. ó pè. But that's good morning. Also. Hello. Yeah, my daddy said you should come and see him this morning. You don't say I should come see this morning? You should come and see him this morning now. No what thing? But that's right now. Wọ́n náà mú kí ní abẹ́ ìlú kọ́ mi ni. Òye mi báyìí máa ń ṣe mí ládùúgbò ni ẹ̀fọ́. Bóyá bẹ́ẹ̀ ni kí wọ́n á bọ̀ mọ́tò. Sọtí ṣe káwọ̀ sí. Òye mi bóyá kò lè wọ́n pọ́n ní ìwà rò. Mọ́tò bàbá ẹni wàá rí òun àbí. Bọ̀dá Sàámú, bàbá mi, wọ́n ní kẹ́ wá rí àwọn láàárọ̀ yìí. Okay, kò sí wàhálà. Jọ̀ọ́ má bínú, níjàrún. Mo rí máa nǹkan báyìí, òun àti ìyá ẹ̀, máa ń gá nǹkan báyìí, òun àti ìyá ẹ̀ wọ́n ń jà níbi iwájú, níbi ẹ̀gbẹ́ ilé yín gangan. Kí ló fàjà wọ́n jàrún? Níjàrún, màmá mi, bọ̀dá Sàámú, mi ò sí nílé, mi ò jẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ìgbà tí wọ́n wá dé gẹ́gẹ́ bí ọmọ gidi, kí ló tó béèrè lọ́wọ́ yẹ pé kí ló fàjà bó ojú yẹ pé ojú yẹ change ìgbà tó dé. Òótọ́ ni ó yẹ kí yẹ ẹrù jọ fún ọ. Bọ̀dá Sàámú, nǹkan tẹ́yìn ṣọ́ káàkiri àdúgbò ni àbí? Dádì mi sọ pé kẹ́ wá ra wọn nísìn ó tán. Ẹ wo lórí burúkú ọmọ olórí gùn orí sọ́rọ́sọ́ bí ìgùnnù kó wèrè gẹ̀lẹ́dẹ́ inú nylon kò ní já fún ẹ. Ẹ wọ́n bó ti yó torí bàbá òfin wá róhùn tó bá rí bàbá ẹ Ọlọ́run gbọ́ bó ṣe kúrú tó yóò ga ju bàbá ẹ lọ. Bó ṣe rí bó ṣe jẹ́ 3-4 yìí ìbàbá ẹ ò ga tó ẹ. Ó escape dúàfù nù. Ìyá ẹ̀ báwo tí yẹn bá jókòó bí height tiẹ̀ ṣe rí o ṣe máa sọ fún yẹn ẹ wá gbọ́mọ ìkúrò ń bí o ẹ má jẹ́ jókòó pọ́mọ yìí o lórí àga bí yẹn ṣe rí nìyẹn ibo ló ti rọ́mọ tó gùn tó yìí. Àlàáfíà kó wà pẹ̀lú yín àti ìbágbé Kristi Olúwa wa àmín. Ṣé wọ́n ti ṣàlàyé fún yín? Àwọn ti ṣàlàyé fún mi ó sọ pé a fẹ́ máa ṣe crusade irọ́ pé a máa parọ́ fáwọn èèyàn àwọn ọmọ síbi ẹni tí ara wọn ò yá ẹ̀yìn ọmọ wájú wa dìde káwọn èèyàn lè máa wá sí ṣọ́ọ̀ṣì. Iṣẹ́ crusade irọ́ sáà iṣẹ́ ìránṣẹ́ la fẹ́ ṣe ǹjẹ́ ṣé ìfẹ́ ìṣàlàyé fún ni. ẹ̀hún tẹ́ ẹ sọ nìyẹn lọ́lọ́run ò pè yín ẹlẹ́yìn lẹ pera yín ẹlẹ́ẹ̀kan máa ń tàwọn èèyàn jẹ ní ẹlẹ́wàá ń wọ́nà tí chọ́ọ̀chì yín máa fi gbèrú táwọn èèyàn máa fi pọ̀ dáadáa òun lẹ ṣe ń ṣe káàkiri ní gbogbo ta ẹni kò sáré mi wọn lára yín pé inú rùngbọ̀n yín òun làwọn èèyàn máa fi ń bẹ̀rù yín pé tó bá ti rí rùngbọ̀n yín wọn rò pé àgbà wò ní ire. àbíkán rò pé ara àwọn ọmọlẹ́yìn mo sì. ìpè tí nǹkan kan bá gé rùngbọ̀n yín lóru mọ́jú tí yín tán nìyẹn. Excuse me ẹ̀mí Ọlọ́run lò mí o bóyá ẹ̀sì mi gbọ́ a kò fẹ́ tú ìkí ẹ̀ ní a bit of diversion la fẹ́ ṣe ní 21st century Ọlọ́run ló ń lò mí ẹ̀mí mímọ́ ń gbé inú mi gidi gan. ṣé kí lọ sọ fún Honorable Babaléke ṣé kí sọ pé mi Ọlọ́run ló ń lò yìí. ẹ̀sọ́ tájú bá ṣe wà ní lọ́nù bí ni nígbà tí ẹ̀pà fẹ́ múlẹ̀. So kàtígórì méjì ló wà a ní kàtígórì fún àwọn tí ó máa ṣe bí òkú ẹ̀mí mímọ́ inú mi máa jí wọn straight up a ní kàtígórì kejì adití afọ́jú slight aberrant ẹ̀mí Ọlọ́run máa gbọ́wọ́lé wọn nípa mi àti fi Ọlọ́run wọn á jí padà etiquette. My secretary Mary Magdalene èló ni fún àwọn tó bá ń ṣe bíi ẹni tó kú. 200,000 naira. Fún àwọn tó ń fọ́jú adití èló ni. Ẹbí kagere jù maybe 70,000. Òkú ni mo mú. Ikú yẹn gangan lè fi fẹ́ kú. Ikú yẹn ni. Kí ló ṣe tó ṣe báyìí Òkèlè? Kí ló ṣe mí báwo? Ṣé o lè máa fọ́jú ni àbí o lè mú abirùn ni? Mo ní kú ni mo fẹ́. Òkèlè o máa wọ́ bẹ̀ tí o ní rí o. Ẹ tún fọ́ bẹ́ẹ̀ lẹ̀. Àní mo ti kú rí bí mo ṣe wà mo ti kú rí mo mọ sáìtì tó máa fi ń kú. Ikú ẹ bá dàgbà wòlíì ẹ jẹ́ sọ àṣírí kan fún yín tóun gangan mọ̀. Ṣé o mọ history ayé mi ni? Ṣé wọn náà mọ history ayé mi? Tẹ́ ẹ bá bèrè biography mi nísìn mo máa sọ fún yín nínú ẹ̀ pé mo ti kú rí mo dẹ̀ jì. Ìyẹn kọ́ ni wọ́n bá ẹ sọ pé àwa àti bí ẹ tó kú ẹbí wa máa fi ṣe give away fáwọn tán ṣerú nǹkan báyìí. Ẹbí ti yín nìyẹn. Ẹni sùúrù náà.
ṣé kìí ṣe kókó máa bẹ̀rẹ̀ sí bára wọn jà báyìí kálẹ̀ òun kú 440 ìgéjà náà kú 445 tàbí ṣáájú òun kú kìí ṣe bó ṣe kó kú rè ìgbà okú at my time ẹ farabalẹ̀ a máa mú either of the two ni ẹnìkan máa ṣe bí ẹ tó kú. ẹ wo owó ìgbà tẹ̀mí ń kú 6 a.m. àárọ̀ ni ṣẹ́ẹ̀tì èmi ò bí èlò kú 345 ẹ̀mí lè kú ẹ bá jẹ́ lè kú. torí tó bá ṣe òkú ó máa dá ṣọ́ọ̀ṣì ń gbèsè ni. níbo ló ti rí kọ́sí tí wọ́n fi kan eléyìí ní 6 feet. àwọn ọlọ́mọ kan èmi kọ́ sá o. 8 feet ló máa kàn fún mi. 8 feet kò sí bí àrùtì náà fẹ́ fi gbé ní. òkè ní ẹni sùúrù tó bá jẹ́ bí àrùtì náà nìkan fi gbé kó bá lè gbé bọ́ọ̀sì ni wọ́n ní tí. ẹni sùúrù ikú ni mo. okay n bá bí question kan náà fún àwọn tó máa ṣe bí ẹ tó ti kú can you speak Queen's very good English. ọ̀nà owó tí a wọ́n ní pẹ́lá ẹ̀ àjọba gbọ́dọ̀ àràjáde fún mi ọlọ́run yé. hayi Sàámù àrígbàbùwò kókó igi ọ̀parun ńlá hayi kẹ́mílẹ̀ speak Queen in good English before death after death and inside the death. You can't stop doing death. Mo like it. I like it. Either aṣọ ìbò àbí Can you aṣọ speak it? Forget it speaking. Dandan ni máa kú ni. Olórí kù máa ń lè sọ ìbò. Ṣé yóò lè sọ ìbò? Ó lè sọ ìbò wọlé. A máa kọ. Ṣé mo ṣe mistake pé mo rẹ́ pè ẹ́? Ọwọ́ á pè mí wọ́n fi 70. Ẹyin náà wo 70 200. 70 sí làwọn sá. Secretary, help me write down. My name. Okay. Yeah. Sàámù kìnìkẹ́dẹ̀ fàkà nàmbà mi síwájú ẹ̀. Àrígbàbùwò owó kọ́ síbẹ̀. Account number kí ni àti ìbẹ̀rẹ̀ ṣe for what? Ṣé o ti fọ̀ lójú ṣe o ti kí ló ṣẹlẹ̀? Is it deposit before? Máa wẹ́lò lùwà. Very sorry, the Woli will be here soon. Okay, yes, no problem. Glory of God traveling ministry. Iṣẹ́ ìránṣẹ́ yìí a máa ń travel. It's not a stagnant ministry. Ẹ pẹ̀lẹ́ náà. Àwọn ọlọ́run kó wà pẹ̀lú. Àmín sà. Actually, èmi ni mo mọ̀ yín rí. Ẹ wá sí àdúgbò wa ní nǹkan bíi oṣù méjì sẹ́yìn fún ministration. Ẹ̀gbọ́n mi rè. Glory to God! Ọlọ́run mi tó ń lo Bluetooth ló ṣiṣẹ́. Ó wá láti Dublin. Mo wá ti ròyìn iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. A pè ní mo ju síìmù náà. Gẹ́gẹ́ bí àbúrò mi ṣe sọ, èmi àti ìyàwó mi wá láti Dublin. So we have a church there in Dublin. So à ń wò pé tó bá possible kí wá bá wa ṣe ìsọjí ní. Kí ló ń ṣe ọlọ́run mi kí ló ń ṣe? Táwọn òdùlọ ọlọ́run yìí bá wọn òdùlọ. Ẹ̀yin tí ẹ bá yá ọ̀run kí ló lè ṣe? Kí ló lè ṣe ọlọ́run mi? Kí ló lè ṣe? Tẹ́ bá lè wá sí Dublin, ó máa pay wá gan because a whole lot of people there, they can't really wait to see you, sir. Kàbúsíà. Ọmọládé ìrọ̀lẹ́ program ní yàtọ̀. Èèyàn mélòó ló sì? 17 ni sà. Sísè lọ́gẹ̀, ẹ̀fọ́ mi ní méjì wọn lẹ́nu wọn. Ṣé ẹ rí ọgàn inú mi gbogbo wá sábìsì mi? Ẹ máa rí àgbára lọ! Bàbá, a ò ṣe àwàdà. Ọlọ́run ní ọlọ́run tó ń gbé ṣọ̀kí. Ìgbà ní àmì ọ̀sán kú wọlé. Ilẹ̀ ó bọ̀. Sàbóríà káríwò ṣáńdà. Rẹ́kọ́bíà. Ṣé rí ẹ̀mọ̀ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Sábìsì yàtọ̀. Ọlọ́run pè ní mo pè padà. Zàbóríà dáńsẹ̀tà. Rẹ́kọ̀ ṣàtẹ́yẹ̀ náà. Ọmọ aládé ìwúrà dé.
calm the year bro ho shatale kí ló ṣàwọn mo ti blind ti pẹ́ máa sún kalẹ̀ ẹ fọ̀rọ̀ ayé tí wọ́n lẹ̀ fún important kú ṣàkín tí ń sà ẹ jọ àwọn tó gbé àpótí tì èmi gangan ti fọ́ lójú ti pẹ́ ni. bàbá fọ́jú ẹ jọ ẹ jẹ́ kí wọ́n yànjú tèmi kan tó mú tì yẹn. àbọ̀dá gíga. sàbọ̀ọ̀ ṣọ́ńdà yaba báwo ló yẹ mọ̀ kí mo bí àná ti rí yẹn sọ problem ti yẹn inú ẹ̀mí ni ó dà àti inú ẹ̀mí lèmi náà ti mọ̀ pé ogun kan wà tó bá mi jà ẹjọ́ bá mi yanjú ogun ẹ̀ nítorí ogun ẹ̀jọ̀ tó rọ̀ lọ ogun ọ̀hún Makolia. Kò sígbà tí mo lè sùn. Maza Gale. Tí mo kì í rí àwọn ìyá yìí. Màá ṣe ń bẹ̀rẹ̀. Wọ́n máa ń jókòó tì mí. Màá ra kóńgà jàkúùsù. Wọ́n ní chairman wọn tí ò kì í dìde. Jàkúùsù. Kí ló ṣẹlẹ̀? Gazo masa ta ga zairosha maikasa aha mezuze ato sinde miss tolia kí ló ṣẹlẹ̀ Wòlíì kí ló ṣẹlẹ̀ ṣé ẹ fẹ́ transfer náà kọ́ bí aya mi ni ẹ mọ̀ tó gbà mí mọ́ èmi ò fẹ́ rú mi. àpèpá ní dìgírì àní àwọn àpèpá kan masters ni àní àwọn àpèpá kan phd ló ń bàjá àtúpadà ní ẹ lórí nípa agbára àṣẹ kristi àṣẹ àlùkàṣẹ lórúkọ jésù lórúkọ jésù. Ẹ̀yin lẹ́fọ́ gbogbo nǹkan tó wà lẹ́yìn wọ́n dẹ̀ sọ fún yín tẹ́lẹ̀ wọ́n ní pé ká jẹ́ kí n wẹ́ lómi bọ̀bọ̀ kóńtàkóńtè òṣì onírànù òṣì ọ̀kọ́làkọ́tọ̀ orí mo ló máa bá nǹkan jẹ́ wọ́n ẹ wá ẹlẹ́rù ń bà yín pé kó má lọ má ṣe bòròbòrò kiri tó bá bòròbòrò má gbà lóka. Ìwọ sọ lóka ni èmi ò lóka sábà máa lọ wá o sábà lọ wá o tí bá wọ́n kọ́ wọ́n bá máa gbójú ẹ̀jẹ̀ tí bá wọ́n kọ́ èmi ló máa bá wọ́n máa jẹ́ pàdé. kí ló ń ṣe yín náà. máa kọ́ ọ́fíìsì yìí jẹ́. ọ́fíìsì tàbí fẹ́ bàjẹ́. ọ́fíìsì àwọn ẹ fún mi ní cash app kí n máa lọ. ẹ jẹ́ sọ̀rọ̀ mi I am very disappointed. You are welcome. Ó dùn mí gan. Ọ̀tọ̀ ní nǹkan tá plan ọ̀tọ̀ ní nǹkan tá bá ń bẹ̀. Sàámú ṣáàsìkò tó yẹ kó kú ló kú. Táìmù wo lòkù máa ń kú? Òkú máa ń kú ní ìgbà tí ó yẹ kó kú. Ó kú precisely. Now that's number one. The second problem tí mo ní pẹ̀lú ẹ̀. Sàámú òkú ẹ̀ tún whisper. Òkú fèdè fún òkú sọ̀rọ̀. Òkú tèmi wá ìpà. Òkú whisper ó sọ̀rọ̀ sókè òkú. Ìgbà wọn sọ fún Òkèlè. Ọlọ́run má jẹ́ kéèyàn bá adá ayé ẹni rú kó bá rìn atú ayé ẹni tòsọ́nà burúkú kó bá rìn. Òkèlè. Wòlíì. Ó bẹ̀rẹ̀ starter afọ́jú ending òkú ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí afọ́jú ó dẹ̀ parí gẹ́gẹ́ bí òkú. Òkèlè how báwo mo bẹ̀rẹ̀ pẹ̀lú afọ́jú mo dẹ̀ láti sókù ìyẹn jẹ́ 270. a máa fún ẹ ní owó díẹ̀. owó. Ẹ mọ̀ tí mo fẹ́ sọ ẹ jẹ́ kó send account number ẹ̀ sìn ẹ fún ní 20,000 ó ti tán èmi àti yín á rí àlétà. Sọ gbádùn tàbí kan fún ní kí 20 náà máa fún ẹ tó bá gba 20 filẹ̀. 20. mo máa ń tẹ olùgbò wà bí o. 120 tó ń kàá tàbí fún kí ẹ sọ. olùgbò wà bí. owó àbí. mo ní àfọ̀ṣẹ. ẹ jẹ ẹ fún mi láfọ̀ṣẹ mo fẹ́ ṣépè fún ọbọ yìí. bàǹtẹ̀ wà o. ẹ mú wá ẹ mú wá. a fi iṣẹ́ ìrànṣẹ́ sí apá kan. èmi gan ya wèrè. kí ló ń wò. èmi ló yẹ kí n gángan kú yẹn bọ́ mi ìrẹ́lẹ̀ ìzara mi padà ní. àwọn ẹ̀ka ti gbéṣẹ́ lára lọ́wọ́. kí lè wá ní tó jẹ́ bí ẹgbàá. èmi ò mọ̀ pé àwọn tẹkùn ní kẹ́ tó di pásítọ̀. mo ní irùngbọ̀n agbára. mi gbọ́. irùngbọ̀n agbára ni. irùngbọ̀n agbára. bẹ́ẹ̀ ó lè tí n bá fi sùn. mo fi irùngbọ̀n yìí mo dì mú báyìí mo fi ṣépè fún ẹ kò ní yẹ. mo mú irùngbọ̀n yìí kò sí wàhálà. mo ní náà fi irùngbọ̀n yìí. mo fi irùngbọ̀n mo fi ṣépè fún ẹ kò ní yẹ. Masalia Karima Shatalia Barabasha. Adélabìjọ yìí fún iṣẹ́ ìyanu alágbára gíga o. Jésù. Kí
ló ṣe yín sà? Ayé mi ti rú. Ayé mi ti rú ẹlẹ́yẹlé ni mo ti kagbà kó yó. Orí ọ̀kadà ni mo ti ṣubú. Òun lẹ́sẹ̀ bíbí kọ́ mú èkó yìí. Ológun ẹ̀rú hospital ni mo wà bẹ́ẹ̀ mo dídí ọdún kan. Ṣàyínú Pọ́ṣà. Ìbẹ̀rẹ̀ ayé mi ti bẹ̀rẹ̀ báyìí. Mi ò mọ̀ bí Ọlọ́run lè ṣe ìyanu láyé. Ṣé ẹ ní ìgbàgbọ́? Mo ní ìgbàgbọ́. Ẹ sọ pé alágbára. Alágbára. Ẹ sọ pé alágbára. Ẹ sọ pé ọba àrà. Ọba àrà. Ọba àrà. Ọba àrà. Ẹ sọ pé ọba àrà. Ẹ sọ pé ọba àrà. Ẹ pè lórúkọ tó ń jẹ́ Raika Poisa Taila Gẹ́yà. Ẹ wo ọlọ́pàá kò ń sàfà o kò ń sin àfà bó ti wà yẹn o sẹ́ni gbogbo irùngbọ̀n rẹ̀ yìí make up ẹ sáré pé irùngbọ̀n yẹn ò smooth ẹ tẹ bá fún gbàtí kan nísìn irùngbọ̀n yóò tù kádà nù. Wòlíì ẹjọ tani wèrè yìí. Ṣé ẹ rí níbi tí ẹ̀mí Ọlọ́run bá wà Sátánì máa ń yọjú àwọn ọmọ èrè. Èmi lẹ́gẹ̀ntì wòlíì ṣé ẹ rójú mi dáadáa Sàámú. Tọ́lọ́ jẹ́ dààmú. Àbára rẹ̀ ò já ni. Pẹ̀lú kọ́ndíṣọ́ mi. Pẹ̀lú kọ́ndíṣọ́ mi. Kọ́ndíṣọ́ sì wọ́n lọ. Ó ní kú rẹ̀. Okele! Okele! Jẹ́mi ṣe láì fún. Jẹ́mi ṣe. Ibo ni mo ti ju ẹ. Ibo ni mo ti ju ẹ. Okele! Máa bá yẹ ẹ̀jẹ̀. Ọba ẹ̀rí. Ọlọ́run ẹ̀rí. Ọlọ́run ẹ̀rí. Olórí burúkú ìkànnà. Olórí burúkú ìkànnà. Olórí burúkú làwọn ilé ìkẹ́ sẹ́ni bí mo ti wà yìí mo bá wọn ṣiṣẹ́ tú sọ́ọ̀mù ni mo ṣe o tú character ni mo ti fún wọn mo ti ṣàfọ́jú pàṣẹ tún wọlé mo dẹ̀ tún kú nínú the same script wọ́n wáyé kan fún mi ní 120 wọ́n wá fún mi 25,000 mo wá ń béèrè owó mi lọ́wọ́ wọn wọ́n wá rò pé àwọn gbọ́n wọ́n wá yọ èmi setting wọ́n wá change location wọ́n tún change character wọ́n change script wọ́n mọ̀ pé mi mo ń ṣáìtì àwọn káàkiri báyìí tí mo rí pé eléyìí wọ́n tún fẹ́ lo sàkámàǹjẹ báyìí mo bust wọn ni ṣe ẹ̀yin o rò pé wọ́n nìkan ló mọ yahoo ṣe. Ṣé nǹkan tí ẹ fẹ́ sọ lẹ́tí sọ yìí? Ó sì kú ìyá ó sì kú ẹ máa bá ọ̀rọ̀ yòókù lọ náà. Okay, no problem. Arákùnrin kí lẹ fẹ́ sọ? Ìbéèrè tèmi kọ́kọ́ fẹ́ béèrè ni pé ṣé bí ni ẹbí báwo mi ò mọ̀ rí náà. tẹ́ẹ̀dẹ̀ wá jókòó bẹ́ẹ̀ tó jọ́pọ̀ gẹ̀ ọlọ́pàá ní tẹ́ẹ̀ wá fún wa láyé àbẹ́ fóònù láyé kò máa rojọ́ tó tó yìí. nítorí nígbà tí mo rí ìlà burúkú tó wà lójú eléyìí àti tó wà lójú yín náà tí mo wá rí pé wíníwíní lójú ọ̀rọ̀ ogun ni. èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀. lójú ìyá rẹ̀. ìtọ́ni lọ́jọ́ tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀. ẹ sà olórí burúkú ni bọ̀bọ̀ yìí. ní police station. a ṣí èrè ní bọ̀bọ̀ yìí. lóòótọ́ ṣẹ́ẹ̀rí máa yìí standard sàkámàgé ni. bẹ́ẹ̀ standard 419 ni. ṣé ìwà rẹwà mẹ́tẹ̀ẹ̀ta bá a ṣe wà yìí a ti wà nínú iṣẹ́ yìí 25 years rẹ̀. Sàámú bẹ́ẹ̀ ni. ọmọ ọdún mélòó kan làwọn gan ìgbà wo mo dúró láti mọdé láti ìlú òkè. 25. ṣebó wa kú bá mi. Ebi 25. wà á rí bàbá Yes, láàrọ̀. ìgbà tó ìsọ̀rẹ́dọ́nìkì mọ̀. lóòótọ́ rẹ́díóníkì ló kọ́ tóun àti arómọkùn jọ ń jọ̀rẹ̀ ń gbà àmọ́ kí ni mo fẹ́ fàyọ fún yín ni pé 25 years tá a ti jọ wà nínú iṣẹ́ yìí bá wèrè ní bọ̀bọ̀ yìí bá wèrè gidi ni ṣóò tó bàjẹ́ lọ́wọ́lọ́wọ́ ìtajọ plan pa máa ṣe tó bàjẹ́ o ní pé èmi àti máyì ojúwòye là ń lọ tàbí èbúté èrò lẹ́kọ̀ọ́ níbi tèrò bá pọ̀ wọ́n fẹ́ kan ó sí tó máa tó 10 feet ẹ̀wọ̀n kì í 6 feet ni mí wọ́n fẹ́ kan bí 10 feet tí màá lè wà ní ẹ̀mọ̀ máa yí lọ yíbo orú òní tètè mú mi tí pásítọ̀ ẹ̀ bá ti fọwọ́ kan báyìí pé gbà máa dìde ni ẹ̀mọ̀ bí òkú máa dìde wọ́n máa ti fi kíní sí mi ní mú lójú máa dìde báyìí gíngín tí mo ti plan ẹ̀ pé tí n bá dìde tọ́nù sáré yẹn báyìí di first ọ̀rọ̀ tí màá kọ́kọ́ sọ̀rọ̀ gbọ́dọ̀ wá bẹ̀rẹ̀ lẹ́yìn pé kí ni mo fẹ́ máa ní I need rice. wọn abẹ fi síkìn sí. àti chicken. mo tájọ plan yẹn gbọ́dọ̀ lórí burúkú ṣe bàjẹ́ rẹ o. sẹ́ẹ̀rì láìsí undertaker ó bẹ́ẹ̀ dìde nu pósí sọ́ọ̀mù pa undertaker ní oru pósí ni. Mr. Man ibo lè rò pé wà. police station. And you have to be very careful, okay? mo ní kò sọ nǹkan tó fẹ́ sọ okay ṣé nǹkan tó fẹ́ sọ ló ti sọ yẹn sọ tó nice one. Mr. Man ẹ jọ̀ọ́ ẹ kàn ṣàlàyé fún mi kí ni nǹkan tẹ̀ ń wá káàkiri gbogbo àwọn àdúgbò tẹ̀ ń lọ ẹ ṣàlàyé fún mi ẹ jẹ́ kí n mọ̀. 15 years ago ni mo bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ a pè mí a flash a dẹ̀ text ọlọ́run fúnra ẹ̀ ló pè mí mo dẹ̀ gbé. network wo lọ́nà fi pè ọ́. slow ni unlimited ni. mo bẹ̀rẹ̀ pẹ̀lú àmì iṣẹ́ ìyanu àrà ńlá àwọn áńgẹ́lì fúnra wọn ló máa ń sọ̀kalẹ̀ gbà míì wọ́n á lọ kadà gbà míì wọ́n á lọ motorcycle wọ́n dẹ̀ ń bá mi wà
ṣùgbọ́n mo pàdé àgbákò ńlá sá ìbejì ọ̀ràn tó lágbára ìkan ga lórí burúkú ìkan kú ọmọ àgbákò ńlá ni mo. mi wàá mọ o èdè eyín ò clear mọ́ o ìbejì ẹ̀ràn kí ló jẹ́ ìbejì ẹ̀ràn àti pé tani Táíwò tó jó lórí burúkú. sẹ́nu sàkámọ̀dé ẹ bá bẹ̀rẹ̀ yín kwẹ́sọ̀ lọ́wọ́ ara yín. Táíwò jẹ́ ètò ga Kẹ́hìndé làgbákò kúkúrú. ẹ̀sà ṣé ní sísọ̀sì ní station Yes, àdá wà bí ọkọ wà bí ẹgbẹ́ tó bá wà nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹ fún mi lẹ́yọ̀ kan bẹ̀ mo fẹ́ gérùngbọ̀n máa tẹ́ ẹ bá ti gérùngbọ̀n ó ti tán gbogbo belief ẹ bó ṣe wà ó believe bó máa disappear ó dẹ̀ ní connection. ẹ wo kò sọ̀rọ̀ connection kankan ẹnì kan fún mi lọ́wọ́ tèmi kí n máa bá tèmi lọ èmi tí mo sá. kí lè sọ lẹ́nu tó ń dùn náà ibo lè lọ pẹ́ wà. police station. ó jẹ̀bi wo tí bá tún gbọ́ ọ̀rọ̀ lẹ́ni ẹni wọ́n lọ fi ibẹ̀ ṣe wáyé máa pa ìtú fún ibẹ̀ ṣe wáyé kí ló ń ṣe yín ẹnu ní tún yọ ẹtún sọ̀rọ̀ ẹdún ṣé ẹ mọ̀ wípé ẹ̀ ń ṣìnà dáadáa ni no èèyàn burúkú rẹ̀ mẹ́rẹ̀ẹ́ta jẹ́ kí ló jẹ́ especially ìwọ fúnra rẹ̀ tó sọ wípé pastor ni ẹ tó ní christian yẹn èmi gan tí mo jókòó níwájú yìí christian lèmi náà CAC ni mò ń lọ ìjọ CAC ni mo wà àdúrà bẹ́ẹ̀ sì ń gbà ń bẹ̀ iṣẹ́ ìyanu ṣe tẹ̀síwájú àbíṣe ẹ mọ̀ wípé bad examples lè jẹ́ fún àwọn òjíṣẹ́ Ọlọ́run ẹni lè jẹ́ kí àwọn èèyàn mọ ìyàtọ̀ láàrin òjíṣẹ́ Ọlọ́run òdodo àti ẹ̀yin fake yìí nítorí tẹ́fẹ́ jẹ ẹ wo bí tẹ bára yín dé nítorí jìbìtì tẹ́fẹ́ lù can you imagine táwọn èèyàn bá ń sọ̀rọ̀ nípa òjíṣẹ́ Ọlọ́run a máa doubt wọ́n bí gbogbo wọn ṣe rí nìyẹn not knowing wípé ẹ̀yin burúkú ẹ̀yin tó jẹ́ kànda nínú rẹ̀ sí ẹ̀yin ẹ̀wọ̀n wájú mi yìí but kò sí problem kò sí wàhálà I am very sure wípé ibi tí ẹ ò lérò ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ máa bára yín bẹ̀ mo yín sọ yẹn. èmi ò síbẹ̀ tẹ́lẹ̀ wọ́n fújọ mi ni. you are mad. ẹ ṣàṣẹ́rí pé gbogbo nǹkan tẹ́ni kí n sọ ni mo ti sọ ẹ̀yin lẹ sọ wípé tí bá ti jẹ́wọ́ tí mo ti sọ everything pátápátá ẹ máa fi mí lẹ̀ ṣẹ́rí bá ti tẹ́ ẹ̀ bí mí lè rè gan ẹni pé mo sọ mo lè yẹ kẹ́ ẹ mọ̀ pé 25 years rè láti wà nínú iṣẹ́ yìí nítorí kẹ́ ẹ lè tètè fi mí lẹ̀ kí máa lọ ń tèmi ni o. èmi ò tó ni mo sọ bẹ́ẹ̀ mo ti sọ wípé màá fún yín màá jẹ́ kẹ́ máa lọ ṣùgbọ́n nílò bẹ́ẹ̀ lọ yẹn a máa fún yín sínú sẹ́ẹ̀ a máa fún yín sínú ẹ̀wọ̀n. èmi ti kú lẹ́yìn wọn ti pẹ́ mi ò ní wọn ti pẹ́. ẹ sà ìgbé tí wọ́n sọ̀rọ̀ kan Bible ó ní bínú má ṣe ṣẹ̀. lẹ́nu tí a kò ti mọ̀ chapter 400 ni. chapter 400 kan tó ti Bible gan chapter 400 Bible ó ti fẹ́ yà mọ́. bàbá ẹjọ mo ti padà mo ti padà sọ́dọ̀ ẹ bàbá. you are very very stupid. officer kẹ́lí mo ti padà. ṣiṣẹ́ move. ọjọ́ yẹn ló máa gbà tí n bá bèrè owó mi tó bá lóhùn òní ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. SAAMU ALAJO SAAMU ALAJO SAAMU ALAJO SAAMU ALAJO oṣù bá tán mo fẹ́ gbowó mi SAAMU ALAJO oṣù máa parí mo fẹ́ gbowó mi SAAMU ALAJO SAAMU ALAJO máa gbó owó mi bó pẹ́. wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. máa gbó owó mi bó pẹ́. má yára wájú tibí fún wọn lówó wọn. máa gbó owó mi bó pẹ́. jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. máa gbó SAAMU Àdé fún mi lówó mi. olóòótọ́ lọ́mọ ẹ̀ sí SAAMU fún wọn lówó wọn. wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. fún wọn lówó wọn ò SAAMU o.